ọmọ mi kan ló jáde lánàá, ọmọ wa ní Genesis Global, Láyọ̀mí, Títí Láyọ̀mí. Ó sọ a lot of things. Èmi náà ó yé mi, mo mọ̀, but gẹ́gẹ́ bí Genesis ṣe máa fi ń kọ́ wa, you have to hold your kó dẹ̀ ní sùúrù ní gbogbo nǹkan tó bá ń ṣe nílé ayé yìí. Sùúrù àti ìfọkànsìn sí Ọlọ́run òun ló dàbọ̀. Ó yà mí lẹ́nu níbi tí àwọn sẹ̀lẹ̀ tó wá gbé dé lénìí. Well, kò gba ẹnu mi láti sọ̀rọ̀ sí orírun èèyàn, but ẹ̀yin lẹ mọ bó ṣe wù yín bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣègbésí ayé yín. But Genesis is my father. Genesis is my godfather, and I stand with him. Kò sí nǹkan tó máa dá mi padà lẹ́yìn ẹ̀, torí kò fi aburú, kò fi àbòsí, kò fi kọ́ wa. Kò ń ṣe pé bóyá mo produce movie, bàbá mi máa wá kó jáde nínú church, ẹ wá máa bá lọ lára movie. No, kò ṣe. Only work towards your glory. Kí ògo yẹn kó tàn. Kò ń ṣòun ló máa fagídí bá yín. Sísá mi Bísọ́lá, ní dààmú ọkàn wa balẹ̀. Ìyá wa á jẹun ọmọ. I know that my daddy is coming now stronger and stronger. Condition tí máa fi wọ sùtánà ṣẹlẹ̀ padà. Tí máa wọ sùtánà. Tí n bá wọ sùtánà, mò ń lọ Genesis ni. I'm a Muslim. Mo ti convert. Kò sí, èmi ò criticize. Ó lè dọ̀la kí n ní èmi ìyá àbíyè. Ẹni tó bá fẹ́ bí àbíkú ni kò criticize mi. Òǹdó ni mí, màá fún anybody lépè. Tí anybody bá bá mi try rubbish, tí anybody bá sọ anything, èmi ò àwa ò sí nínú àwọn tó ní bàbá àṣàlẹ̀, bàbá kìnìkan kìnìkan. I don't have time for that. Genesis is my mentor, my godfather. Màámi ìyá wa, òun ló tọ́ gbogbo wa. I'm a business woman. Tí n bá kó àwọn mọ́tò jọ sórí igbá, màámi máa mú mi lọ orí òkè. You will fast and pray. Ọjọ́ kan wọ́n kó fruit sílẹ̀ báyìí, fruit yẹn pọ̀. Wọ́n ní ọkọ mo èso mo wá mẹ́yọ ọkọ mi mọ̀ pé nǹkan tí mo máa jẹ nìyẹn. Màámi ní gbàdúrà mi ì fọṣẹ fọ mọ́tò rí. Ọlọ́run dẹ̀ ń tà. Láti 2013 tí mo ti bẹ̀rẹ̀ sí produce, kò sí ọdún kan tí mi produce. Ìgbà tí mo ṣe aláǹtakùn ó surprise everybody. Mo ya jàmbá ta, àwọn èèyàn inú mi dùn. Bàbá mi ò bá mi tà á ní church. Ṣùgbọ́n àwọn tí dáàdì tó máa produce, tó máa ṣe nonsense movie, Genesis máa go through script mi. Bàbá máa wò ó pé lọ́lá ṣé o fi ọpọlọ kọ script, wọ́n máa go through ẹ̀. He's a father. Bàbá tí èèyàn tó máa fi ń tọrọ bàbá ni. Yes. Ẹ̀yin awádé, gbàṣọ sọ́nù, kókò orí burúkú sójú, kékékékéké, I'm a generation, ẹ̀yin dà lẹ́nìí, lè bọ́ ọ̀tàkà ẹ̀ sọ̀rọ̀ fún bàbá yìí. Kí lẹ wá fi jẹ́ artist? Mo mọ̀ pé ẹ máa ń jẹ èèyàn lẹ́sẹ̀ ni. I will turn it to my dialect now. Mo máa change ẹ̀ sí Oǹdó. Mi ò ráyè kàtíkẹ̀fọ́ lógbò, mi ò gba nonsense. Torí ẹ̀ ni mo ṣe ń dákẹ́ látọjọ́ tí mi sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń lọ Genesis, tẹ́ máa ń lọ sí Genesis, ẹ̀yin artist tẹ́ máa ń lọ sí Genesis, tí bàbá yìí máa ń support yín, tó máa ń fún yín lọ́wọ́, tó máa ń fún yín ní gbogbo nǹkan. Where are you people? Ẹ̀yin kan ẹ lọ lé ẹ̀ ní ọdún kan, ẹ lo gbogbo apartment yẹn, ẹ destroy everything, ẹ kò sí nǹkan tẹ́ ẹ ṣe tán bẹ̀. Bàbá dẹ̀ tún fi owó ara ẹ̀ wọ́n tún fi tún nǹkan wọn ṣe. Where are you today? You guys cannot come out and speak the truth. Say a single word about this man. Ẹ sọ ọ̀rọ̀ kan nípa bàbá yìí. He is a young man. Ṣẹ́rí, nǹkan tí wọ́n bá dánwò yẹn, tí wọ́n bá Oǹdó dán ààfù ẹ̀wò, wọ́n máa fún yín ṣàìsí yín. Jẹ́ ó máa yà yín lẹ́nu pé bàbá mi, ẹbí mi, ẹ̀gbọ́n mi ni wọ́n. Ìrìn báwo lòdò ṣe bá bẹ́ òkúta tán? Ẹ̀fọ́ rí yín nìyẹn. Ẹ ti ṣe èrè. He is my father. Bẹ́ẹ̀ni, màámi tọ́ wa, ó fi ìgbàgbọ́ ó fi tọ́ wa. Èmi fúnra mo convert to Muslim. I love the religion.
bá kúrò Naija mo ti di Muslim, mo ń borí. Kí ni kókó ẹ̀sìn téèyàn ń sìn tí wọ́n support ara wọn? Ẹ jọ̀ọ́ kí ni kókó? Animal kan jáde ó lóun actress my foot. Ó wá ń ṣe múbídò bọ̀dá mi Saheed, nǹkan tán ní kó ṣe ló ṣe. Ó wá lóun gbàṣẹ, èmi ni mo ra aṣọ, èmi ni mo ra. For years, bàbá yìí Genesis kò fi agídí gba £1 lọ́wọ́ anybody. Ìgbà wo ló wá di pé tá bá ti ra koté, mo ra carton koté lọ́bẹ̀, mo ra polo, ra florel, mo ra ṣòkòtò, mo ra slippers, ọmọ sick mo tọ́jú ẹ̀ lọ spirit. Ẹ jọ̀ọ́, ìgbà wo ló wá di pé gbogbo nǹkan tá à ń ṣírò owó, àwọn òṣìṣẹ́ yín o. Oró búkú ẹ bá wọn jàdé ẹ bá mọ̀ yín o, ayé wọn ti bàjẹ́ o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, tí Genesis bá jẹ́ ọmọ ìyá yín àbọ̀ ọmọ bàbá yín, ṣé ẹ máa ní kó dúró kó má níyàwó lé? Ẹ̀yin kan á léra yín lẹ̀ bí ìgbà tó bá lé ata sórí gbá. Torí pé ẹfẹ́fẹ́ ẹ sì ní sùúrù, you are waiting. Torí pé ẹfẹ́ tó bá jẹ́ ọmọ ìyá yín, ẹ jọ̀ọ́ tó bá jẹ́ ọmọ bàbá yín, ṣé ẹ máa gbàdúrà rú ẹ̀ fún kí wọ́n má ní life, kí wọ́n má ní ìyàwó nílé, kí wọ́n má ní ọmọ, kí no. Reason tẹ́mi tẹ́ dákẹ́ tẹ́lẹ̀ mò ń wò pé wẹ́ èmi ò mọ sùúrù ní màá lọ́n ṣe pé màá fún gbogbo màá fún bàbá ńlá ìjàlájà yín because I'm sure of myself. Èmi ò ní nǹkan kan tó ń bò ó. Tọ́ni bá ti parí mo gbé báàgì mi lọ ilẹ̀ lùjí, máa jà sán, máa mú sẹ́sẹ́ kò sí, mi ò rán anybody, mi ò rán yànṣẹ́. Ṣùgbọ́n ẹ̀yin dà lẹ́ni, ẹ̀yin olórí burúkú tẹ máa ń bọ́ra tẹ máa pípípípípípí wọ́n tún gbé tíà fún yín síwájú, bàbá yẹn máa ń ó respect yín. Mo ń wo dáàdì mi gbà yín pé ṣé wọn ní tíátà náà ló tó pọ́n lé báyìí? Wọn tó pọ́n lé, they are beggars. Lẹ́ni ẹ̀ lè jáde, kẹ́ ẹ jáde fún wọn, kẹ́ ẹ tiẹ̀ sọ ọjọ́ kan, kẹ́ ẹ tiẹ̀ sòótọ́, kẹ́ ẹ sọ ọjọ́ kan. Èmi ò sọ̀rọ̀ nípa ẹni tó sọ̀rọ̀ o, kò sílẹ̀ tó kàn mí. Freedom of speech ni Ondo State gbogbo àti wáyé gbéga àwọn tó dáàbò bò àwọn tó sọ̀rọ̀, mò ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ. It's none of my business. Màá kàn wò báyìí, màá wò pé wẹ́ tẹ bá ní bàbá mi fẹ́ yàwó tó pọ̀, bàbá mi fẹ́ gbáwó fáwò, gbogbo àwọn wàlíà Ọlọ́run tọ́lọ́run jọ́nú sí, ẹjọ́ ṣe dáàbì gan ṣe ṣe wá àfikọ́ sí David ṣe. Ó jẹ́ pé Dáfídì, ọba Dáfídì kò wọ́ ọ̀tẹ̀ tó lè kọ Sam nígbà yẹn, kò wọ́ ọ̀tẹ̀ tó ń ka Sam tó ń kọ́, tá a dẹ̀ ń kà á, tá a dẹ̀ fi ń ṣiṣẹ́ ìṣẹ́gun. Tá a bá ní ìdìbò kún wá kọ Sam fún wa, tá a bá fẹ́ ṣèṣẹ́gun wá kọ Sam fún wa, a dẹ̀ máa lọ nú Sam yẹn, a máa lọ kà á o. Àbá ní kà á kà á. Kí ló ṣe ná? Kí ló ṣe tí ojú òrírí? Ẹ kúkú rọ́, ẹ kúkú story torí pẹ́fẹ́fẹ́ kò fẹ́ yín fine. Ìyẹn ò kàn mí. Bọ̀ ẹ̀yin tẹ́ ti bá jẹ́ ata tẹ́ jẹ́ kó tẹ́ jẹ́ yọ̀. Èèyàn kan máa ń sọ̀rọ̀ sí Láyọ̀mí lánàá. Mo kà á báyìí lóru yẹn mo rẹ́rìn. Tó bá jẹ́ pé à ń sọ̀rọ̀ one-on-one ni tí a máa face ara wa táì sọ̀rọ̀ tí mo fún yín blow máa blow orí ìjàlájà yín dànù. Pé ọmọ ilé ń sọ̀rọ̀ sí. Ọmọ ní nígbà tó yẹ pé ẹ̀ láǹkúrí. Ṣé rí ògo yẹn ó ti bọ́ lọ́wọ́ yín o? Ó ti bọ́ sínú eérú. Ògo wọn ó ti bọ́ yí eérú. Ògo wọn. Tí àwọn fi hàn jó iye kòkò àjọ̀fẹ́ jẹunisẹ́ eléyìí tẹ́ ní ẹnu ẹ̀. Mi ìmọ̀ ẹ wò mí ìgbọ́ Yorùbá. Ẹ ń wẹ̀ ó dàbí ṣẹun túùkú. Ẹranko tó máa ń pè ń túùkú nílùú wa. Ẹ ń wẹ̀ ó dàbí ẹun túùkú déédéé wẹ̀ ti rí wọ́gọ̀wọ̀gọ̀. Ìyẹn náà ò fẹ́ nọ́kọ. Ṣé ìyẹn ló fẹ́ fọ́kọ? Ó fọ́ òun obìnrin wóra. Obìnrin wóra jẹ́ ẹ bá yé ọkùnrin. Jẹ́ ẹ bá yé ọkùnrin, jẹ́ ẹ bá yé anyway, ẹni tó bá ti lè nà bàbá ẹ̀ kò sí kan tí ò lè ṣe. Ṣẹ́rí kan tí obìnrin dálẹ̀ nílé ayé yìí, òun ló ń lọ yìí. Mo máa ń sọ fọ́wọ́n tó close mọ́ mi. Dáládé ọlọ́bẹ̀ ń wò mí báyìí. Mo máa ń sọ mo ní tí bá jẹ́ ọkùnrin mi ní má rí. Ara mi rìn. Ọlọ́run mọ irú ẹ̀dá tí mo máa jẹ́ láyé ló jẹ́ kí n jóbìnrin. Tí bá jẹ́ ọkùnrin mi ní má rí because mo máa ń wo àwọn nǹkan kan tí obìnrin máa ń ṣe
jẹ́ pé ó máa ń gba omi lójú mi. Mo ti bá òpin mi ní ké because I believe pé ibi tí bàbá yẹn wà yẹn ó ní reason tó ṣe lọ bẹ̀. Kò ṣe pé ó kàn lọ agbára yín kan ẹ ti ṣòfò agbára yín kan rárá, ó ní reason tí bàbá yẹn tó fi lọ ibi tó wà yẹn. Torí àwọn tí wọ́n ní láti tú sílẹ̀ níbẹ̀ yẹn ni bàbá yẹn ṣe wà ibi tó wà yẹn. Not because of you don't have the power. Ẹ̀yin wo ta ló bí yín? Ta ló gúnyán fún yín tó ní tọbẹ̀ ìṣòro? Ta ni yàláyà yín? Ta ló bí fọ́fadà yín? Débi tẹ́ máa sọ wípé ẹ̀yin lẹ ní power. If you have anything against me, come out. Àwọn abiyagba òfò. Wọ́n tẹ̀lé àwọn làwọn kọ́ wá lo bọ́ọ̀jì ní Nàìjà. Mọ́tò tó fi súpàtì. Mọ́tò tí ò jẹ́ nǹkan. Ìyẹn wà ní mọ́tò. Kò ń ṣe Nàìjíríà káà. Bọ́ nǹkan tí ò yé wọn tó bá ti rí change kan, tó bá ti gbé junks, tó ti lọ rà ń tà tó ti gbé junks kan wá sí Nàìjà. Wọ́n máa láwọn làwọn kọ́ lo mọ́tò kan. Tó o bá ilé ayé ṣe rí leléyìí. Ẹ̀yin tó yẹ pé ẹ máa queue sẹ́nu ọ̀nà ọ́fíìsì wọn. Àwọn tá a jẹ́ ẹbí wọn gan. Àánú wọn máa ń ṣe wá pé wọ́n máa wà. Wọ́n máa yà yín lẹ́nu. Yes! Ẹbí mi. Oǹdó ni mi ò bọ̀ ẹbí mi. Yes. Àwọn tó jẹ́ ẹbí wa a queue sẹ́nu ọ̀nà ọ́fíìsì wọn. Ẹ lè gbé wọn ṣubú. Ẹ wá tún tí wọ́n ṣe. Àwọn tí wọ́n dẹ̀ ń fún lóúnjẹ. Tẹ́ ẹ ti jẹun. Tẹ́ ẹ ti ná owó wọn. Tó ti bá àwọn ọmọ yín sanwó skúùlù. Tí chọ́ọ̀chì yẹn ṣe tóbi tó. Ẹ bọ́ta. Ẹ sọ nǹkan kan. Ọ̀rọ̀ kan báyìí ó lè gbé bàbá yìí jáde níbi tó wà ní. Ẹ̀yin kọ́ lọ́lọ́run. Mo fẹ́ kẹ́ mọ̀. Ẹ̀yin kọ́ lọ́lọ́run. No. Kò sẹ́ni tó lè help Ọlọ́run. Ọlọ́run ọba Allah òun ló lè help rẹ̀. You don't work for God. It's God that will work for us. Tá bá fẹ́ sùn Ọlọ́run òun la máa pè fún security. A fẹ́ jẹun òun la máa pè kó bá wa bless oúnjẹ. Àsọdùkú òun là ń pè fún gbogbo ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ wá níbẹ̀rù bàbá ẹ̀ ní ìṣẹ́jú kan. Èèyàn kan design èsì fún ọmọ mi lọ́jọ́ kan. Ìgbà tó wá dé lórí mọ́mí ló kàtẹ́ ẹ̀rù mi ní dẹ́rùdà. Tó wá fún mi oníwò lórí onírúurú. Mo ló pò nílẹ̀ tó design èsì. And why do you say that? Mo ní yẹ̀. Devil tó bá jẹ́ devil gangan is the most handsome man in the world. Gbogbo nǹkan tó bá ti dáhùn tó bá ti rí báyìí. Hey girl, how you doing? Èsì lóró búkú ayédèdè wọ̀nyí. Lucifer tó wà nù wọn ó ju ti eléyìí tó ń ta epo lé lórí. Yes my brother, I'm a Muslim. Tí má ti wọ fìtánà sẹ̀lẹ̀ mò ń lọ Genesis. Bẹ́ẹ̀ni tó bá dọ̀la màá lé mi ìyá àbíyè torí Mọ́remí Àjàsorò ni mí. Tí má ti wá sọ pé mi mọ ìyá àbíyè lọ́la ẹni tó bá ti fẹ́ bí àbíkú mo tún repeat ẹ̀. Tó bá di lọ́la tí bá tún máa padà ṣe program ó lè lọ Ṣakí. Ẹ tó bá ti wá fẹ́ bí àbíkú kó criticize mi. Màá wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o ní security Ọlọ́run ni? Yà ṣé o ní security Ọlọ́run àbọ̀ wà ń bẹ̀ gbà tán kọ́? Ara wọn tẹ́ pé eléyìí tó ń ṣe ó worse. At age of 26 ọmọdé ni bàbá yìí. Ẹ̀yin náà ẹ̀ ti ẹ̀wò kẹ́ ṣàánú ẹ̀. Gbogbo nǹkan tó ti ṣe fún yín ní dáadáa kí ló dé tẹ́ ẹ̀ lè jáde wá kẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ sọ kìkì ọ̀rọ̀ kan kẹ́ ẹ̀ sọ pé this man is not like that. Èmi ò ní kẹ́ anybody má sọ anything tó bá wù ọ̀fẹ́ lòun. But téèyàn bá kọ sí èmi Àjàsorò máa dá padà fún 100 times ní oúnjẹ Genesis o. Bàbá ló ní sùúrù o. Àwọn ọmọ tó ní èmi o. Àwọn ọmọ tó kù lè ní sùúrù èmi ò ní sùúrù o. Tí ọba bá mi dánwò lẹ́ẹ̀kan máa dá padà fún ní 100 times. Mi ò ráyè kàtíkè fọlọ́gbò mi ò ráyè òfò.